káàbọ̀ padà sórí ètò yìí, ètò wa Miliki Express. Ètò sì tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni, àlejò wọn wà lórí ìkàlẹ̀ o. Ẹ sì gbọ́ nǹkan kan. Ẹ sì máa gbọ́ wìnrìn lẹ́nu wọn. Láti ẹ̀kú jòkó sá. Ẹ ṣe atọ́kùn. A rí i pé ọ̀rọ̀ tẹ́ ń bá lọ yẹn ọ̀rọ̀ tó mọ̀ pé wọ́n ti jókòó wọ́n tẹ̀sí wọ́n tẹlifíṣàn dáadáa mọ̀ pé ìyàwó ti pọ̀ kọ́kọ́ ti pè ìyàwó pé wàá mú tiẹ̀ o yẹn sweet àti ẹ̀yìn náà wàá mú ti yín o ó ti jọ mú lẹ́yọ kọ̀ọ̀kan. Kí la lè ṣe láti dùn ọkọ wa nínú? Kí la lè ṣe láti dùn ìyàwó wa nínú? Tá fi máa ṣàdúrà fún àwọn ògbà tí náà kọ́ máa dùn pé mò ń lọ lé pákílòsì mi iṣẹ́ láago 4 ti délé ní 5 o'clock. A ti sáré délé ayọ̀ ìfẹ́ mi wà nílé ó ti bímọ àbó tiẹ̀ tí ì bí rárá ìfẹ́ yẹn sì máa wà bó ṣe wọ́n dẹ̀ máa ní nǹkan tó máa ń fà òun làwọn dáàdì wa ń bá wa sọ báyìí. So gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan àkọ́kọ́ ni wípé ẹ fi obìnrin sí ààyè ọ̀wọ̀ nínú ilé rẹ̀. Ìkejì ẹ gbọ́dọ̀ tiraka kẹ́rì mọ̀ wípé o ò fi àwọn nǹkan kan pamọ́ fún ohun tó o bá àṣírí tó o bá ti pamọ́ fún ìyàwó rẹ àṣírí yẹn ló máa tú ilé yẹn ká tó bá mọ̀ lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ tí ń wò mí yìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun ni a ní iṣẹ́ ìránṣẹ́ sí ẹ̀rí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run gbogbo ohun tí mo ní títí ó fi campaign orúkọ èmi àti ìyàwó mi ló ń bẹ nínú rẹ̀. Ṣẹ́rí tí obìnrin bá ti mọ̀ wípé òun ò jókòó gẹ́gẹ́ bí àlejò sílé kan tí ò dàbí ẹni tí kò wà relevant bí àwọn olóyìnbó bí wọ́n ti ń wí ẹni tó rí àbí kó rí rẹ̀ bí piece of furniture bí a kò fi decorate ilé gọ́ọ̀mẹ̀sì tó kàn rí ara bí tọ́ torí obìnrin mi bí wọ́n ṣe ń lò nú ilé bí nǹkan ṣeré ìgbà tí orí ọkùnrin bá tára rẹ̀ bá ń béèrè nǹkan kan ìgbà lọkùnrin mi ló máa ń fẹ́ yín síta ìgbà ẹni náà máa ń rí oh my wife. lọ máa rojú wọn lé máa rojú yẹn wá wálẹ̀ á máa ṣe é pa akọ pẹ̀lú àwọn ìyàwó. ṣùgbọ́n tó bá ti wá tura rẹ̀ lára tán ó tún gbé sókè nìyẹn. jẹ́rí tí obìnrin bá ti mọ̀ wípé òun wà at home òun wà relevant yẹn ni wípé wọ́n ka òun sí wípé òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀rí tí ò sí àṣírí kan tó pamọ́. tó lóyìnbó ń pè ní sense of belonging. God bless you ma. pé tí ò sí pé nǹkan kan pamọ́ fún ẹ̀hún gbé kinní kan pamọ́ ó ralẹ̀ síbi kan òjò mọ̀ ó kọ́lé síbi kan oníbàkankan gbogbo ohun tí mo ní pátápátá ìyàwó mi ni next of kin àwọn èmi náà dẹ̀ ní next of kin wọn so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run so ìyẹn ní number 2 tóbìnrin bá ti mọ̀ yẹn inú ẹ̀ á máa dùn gbogbo tó bá ní gbogbo tó ní pátápátá ló máa fi support. Dádì wa ẹ má bínú kẹ́ tó máa tẹ̀síwájú ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín lórí ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní ipò ọ̀wọ̀ ló gbọ́dọ̀ fìyàwó ẹ̀ sí ìyẹn ọkùnrin a dẹ̀ máa ń gbọ́ àṣàmọ̀ àwọn èèyàn tó máa ń ní nínú ìyá ẹ̀ àtìyàwó ẹ̀ ká ló rò pé owó tó ló ní kìmí jù ìyá tó bí ẹ sáyé tó jẹ́ wípé o ò lè rí mi rà àtìyàwó ńgbà tó bá fi ìyá sípò àtó fi ìyàwó sípò tó jóun ló definitely òun ló nílé bẹ́ẹ̀ ni bí Bíbélì ṣe sọ gan pàápàá ní àtọkọ àtìyàwó ẹnìkan kò gbọdọ̀ bá wọn dá sí ṣùgbọ́n nísìnyí a ti ń gbọ́ àṣà yìí pé ìyá ọkọ ìyẹn ẹni tó bí ọkùnrin òun gangan ló láṣẹ nínú ilé yẹn wọ́n á tẹ̀ tún máa sọ fún pàápàá pé pàápàá jùlọ àwa obìnrin a máa ń dáṣà wàá mú kan nínú èmi àtìyàwó ẹ àfi tí ò bá ti ṣọyàn mi méjèèjì lò mọ ẹjọ́ kí lè fẹ́ sọ sírú ilé bẹ́ẹ̀ yẹn. gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ wa nínú ilé ẹ dákun ẹ bá ráwọ̀ èèyàn tó ń sọ bẹ́ẹ̀ àdúrà ní kẹ́ máa fi ràn wọ́n lọ́wọ́ nítorí pé ìgbékalẹ̀ yẹn kì í ṣe ti Ọlọ́run ìgbékalẹ̀ ọ̀run àpáàdì ni kò bá Bíbélì mu rárá in fact àwọn bàbá wa àtijọ́ gan ẹ̀rí wọn ṣe bẹ́ẹ̀ ṣe rí bí ọkùnrin bá ń lọ sóko táwọn bàbá ńlá wa ẹ̀rí pé apá àlàáfíà ni wọ́n máa ń fi obìnrin sí apá ọ̀tún ẹ̀rí wọ́n máa mú àdá tàbí nǹkan kan kí ni ìtumọ̀ apá àlàáfíà tí wọ́n máa fi wọ́n sí yẹn apá ọ̀tún ni wọ́n fi ń jagun wọ́n fi ń dáàbò bo obìnrin àwọn ìyàwó wọn kì í fi wọ́n sí danger zone lápá ọ̀tún ẹ̀rí apá àlàáfíà ni wọ́n máa fi wọ́n sí. ṣẹ́wárí obìnrin àmì ọkùnrin tó bá sọ wípé tàbí ìyá ọkọ tó bá sọ wípé o máa mú kan láàrin kínní ni èmi ni mo bí ọ ó ti lọ́kọ ilé ọkọ jẹ́ ní kó lọ ṣe. kò tán bí. ṣé dèmi yé mi. mo ṣàdé ilé bàbá. kò tán bí. ilé bàbá mi kó lọ sí ìdájí mi kó lọ ṣe. ìyàwó yẹn ń bẹ nílé ọkọ tiẹ̀ ẹ̀rí ìgbékalẹ̀ Ọlọ́run nìyẹn Bíbélì wípé ìdí èyí ni obìnrin náà yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ ọkàn rẹ̀ yóò dẹ̀ fà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀. so tó bá ti ń di wípé third person ẹ má bínú wípé ẹnì kẹta wa dúró sáàárín ohun tó bá ti dúró sáàárín ọkọ àti ìyàwó kì í ṣe ètò Ọlọ́run
kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ọmọ yín gan ò gbọ́dọ̀ dúró sáàárín yín. Gẹ́gẹ́ bí ètò ẹ̀kọ́ ẹ̀rí ìgbéyàwó, bí ìyàwó rẹ̀ gan bá ń fọmọ lọ́yàn, tẹ́ bá fẹ́ tẹ̀sùn sórí bẹ́ẹ̀dì kan, ẹ ò gbọ́dọ̀ tẹ́ ọmọ sí àárín ìwọ àtọkọ. Ẹ máa tẹ́ ọmọ sí ẹ̀gbẹ́ ògiri. Ìwọ sùn sáàárín, ọkọ rẹ yóò sùn síbi etí ibùsùn. Ẹ̀rí nítorí pé bọ́mọ bá ṣe ìhìn lóru, you are going to wàá yí ojú sọ́dọ̀ rẹ̀ láti satisfy. Tọkọ náà bá fọwọ́ kàn ọ́, wàá tún yí ojú padà. So àwọn méjèèjì ló ń sáàfù ní gbogbo lákòókò yẹn. Bí ètò Ọlọ́run ṣe rí nìyẹn. Ṣẹ́rí tó bá ti yàtọ̀ sí yẹn, ẹ̀rí ọ̀run àpáàdé ẹ̀hànà ìgbéyàwó ni kò lè nítumọ̀ kan wọn. Ṣẹ́rí àwọn ọmọ tó bá mọ bí àwọn ọmọ panadol, àwọn ọmọ kan tí ò nítumọ̀, àwọn ọmọ pápá ńlági, àwọn ọmọ ọ̀run kan náà, àwọn abẹ́ bridge náà máa bí. So ohun gbogbo gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí ètò àti ètò Ọlọ́run. Kò sí ìgbéyàwó tí ò ní níjì, ṣùgbọ́n bí ìjì bá ti ká yín mọ́nú ìṣọ̀kan, ìjì yẹn á kàn jà títí á dẹ̀ padà ní. So Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmì àṣẹ Ìdùmarè. Dádì wẹ́ wo ṣe rí nǹkan tẹ́tí ẹ̀ wá sọ yìí ó ní kìmí. Ó ń ṣe kì ó dá mi lójú pé lọ́kàn àwọn kan báyìí gbìngbìn fún àǹfààní gbogbo àwa obìnrin tá a máa ń dárú àṣà yẹn. Ẹ má jẹ Ọlọ́run àní ṣe Ọlọ́run àní ti bí ọmọ àní ti bí ibi ìgbéyàwó àní ti ṣe Ọlọ́run. Ìyẹn ni wípé ibi ìgbéyàwó lè sún wa sọ́run àpáàdì sòòṣe. Gàràngà ló máa lọ sọ́run. Ìyá ọkọ náà tó dúró bẹ́ẹ̀ni ìpè mi ò ní fọmọ mi lọ́rùn lẹ̀ èmi ni mo bímọ mi. Ẹ wo wọ́n ti sọ wọ́n ní Bíbélì bí àṣà nǹkan tí àlejò wa sọ wọ́n ní Bíbélì wípé bẹ́ẹ̀ ni ọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ lẹ̀ yóò sì di ìṣọ̀kan pẹ̀lú ìyàwó rẹ̀. Ìyẹn ni wípé ẹ ti di làgàtà mà ẹ̀yin lẹ́bi èmi mo fún lọ́yàn ẹ ti di làgàtà. Láàárín ìgbéyàwó yẹn wọ́n ti di làgàtà. Àti ẹ̀ ní gẹ́gẹ́ fún àwọn ọmọ tó ń wò wá tó jẹ́ ọkùnrin ní kẹ́ má ṣe ẹ̀tọ́ tó tọ́ fún àwọn màmá yín. Màmá ẹ̀ ni òun ló bí ẹ o. Àmọ́ inú ìgbéyàwó wọn lẹ gbọ́dọ̀ rà páláwọ̀. Nínú ìgbéyàwó wọn ẹ̀ láṣẹ láti pàṣẹ ń bẹ̀ mọ́ torí àti ẹ̀sùn wọn lẹ̀ wọ́n jọ pàṣẹ fúnra wọn. Káṣọ Ọlọ́run tẹ̀ múlẹ̀ nínú ayé títí wọn náà. Ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún màmá ẹ̀tọ́ láti bẹ̀rẹ̀ dópin máa rántí pé màmá tó bí ẹ ló gbóyún ẹ fóṣù mẹ́sàn-án òun ló bí ẹ òun ló ṣe gbogbo ẹ ẹ̀tọ́ tó yẹ kó ṣe àṣe fún wọn. Àti wípé obìnrin ìwọ náà tó ń fẹ́ sílé ìwọ náà mọ̀ wípé ìyá yẹn tó bá ti fẹ́ ọkọ báyìí ó ti mọ̀ wípé ó ti ní ìyá kejì ìyá ẹ̀ ti pé méjì bó dẹ̀ jẹ́ pé. Ẹ má bínú ṣe rí ní area yẹn ó wà lọ́wọ́ ọkùnrin tó gbéyàwó tí ó dẹ̀ ní màmá. Ní ìgbà tí a ṣègbéyàwó ká tó fẹ́ra wa mo sọ fún ìyàwó mi mo ní wà o Èkìtì ní mí o nílé bàbá mi. Ọmọ bo ni ìyàwó yín sọ? Ọmọ Ògbómọ̀ṣọ́. Mo máa ń sọ mo ní nílé bàbá mi o àkùkọ adìẹ ló máa ń kọ o abo adìẹ ò kì í kọ. Pé èmi ni orí fún ẹ nínú ilé. Ṣé rí nígbà tá a wá ṣègbéyàwó tán mo pè wọ́n mo pè màmá mi thank God fún ìyá mi wọ́n ṣe wà lọ́dọ̀ mi ó ti wà lọ́dọ̀ mi ti pẹ́ ṣùgbọ́n ẹ ò lè láàárín àwọn àti ìyá mi wọ́n múra wọn bíi ti. Bẹ́ẹ̀ ni bí ìyá àtọmọ ṣe kó rí nìyẹn. Mo sọ fún wọn wípé wá àyè ìyàwó ọ̀tọ̀ àyè màmá ọ̀tọ̀ màmá ibi tí ẹ lè ṣiṣẹ́ dèrè nínú ilé ìyàwó ibi tí ẹ lè ṣiṣẹ́ dèrè láàárín bàbá àmì láàrin màmá àti èmi. So oníkàkù ọkùnrin yẹn ló máa ṣe gẹ́gẹ́ bí Bíbélì gẹ́gẹ́ bí ètò Ọlọ́run. Number one o gbọ́dọ̀ torí ìgbéyàwó kó sọ ìyá rẹ nù. No wàá fa ìyá rẹ mọ́ra wàá fi sáyé ibi tí ó yẹ kó wà. Ìyàwó rẹ wàá fi sí àyè ibi tí ó yẹ kó wà. So táwọn méjèèjì bá ti mọ àyè wọn I'm telling you kò ní sí problem. Ṣùgbọ́n kó wá gbé ìyá sáàárín ìyàwó àtiwọ́ kò ní ṣiṣẹ́. Nǹkan tẹ́ ẹ sọ ń sìn yìí náà mo ti ẹ̀fẹ́ sáré béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn lórí nǹkan tó sọ yìí lórí pé ẹ sọ fún wọn pé ibì kan báyìí ni ìyàwó lè ṣe ìkan báyìí ni ìyá lè ṣe tábà dókè lọ́hùn tábà dé ẹ sì má bá mi yànnà náà ìyẹn dáadáa torí mo fẹ́ mọ̀ fún àǹfààní àwọn tó ń wò wá ipò wo ni ìyá lè dé nínú ìgbéyàwó ta lẹni tó láṣẹ nínú ilé yẹn nínú àwọn méjèèjì ibo lòun lè rìn dé ẹsẹ̀ ọpẹ́tọ̀ ibi báyìí ṣó tún wá ní ibì kan ṣó ní àárín ibì kan tí ìyàwó ò gbọ́dọ̀ mọ̀ láàárín ẹ̀yin méjèèjì nígbà tẹ́ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ fún wa pé kò gbọ́dọ̀ sáṣìírí
yes bàbá ti padà dé ẹ máa bá mi yànnà náà ẹ ẹ̀yin ará lé àṣìwà lẹ́nu ẹnu ètò Miliki Express ẹ máa bá a kálọ à ń bọ̀.